Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Ọ̀sẹ̀ ìjọba Ìjẹ̀ṣà. Òyìnbó náà wà ní oṣù yẹn. Wọ́n ti rí iṣẹ́ bí. Wọ́n ní kòyìnbó yòókù. Wọ́n ti rí gbogbo àwọn àná ní kúrò. Pàṣẹ ti wà aráàlú ó ti dé o. Pàṣẹ ti dé o. Ó yá. Ìjọba ìwà ìwà bọ̀ ẹ̀ wọ́n lè kàlẹ́ ìlú ìbílẹ̀ etí àlelé àdòlé lélẹ̀ yìí. Èmi ò mọ̀ pé àbọ̀dá dọ́là. Ọmọwùmí Ajíbóyè Ògúnbí Afeez Ẹniọlá Báyọ̀ Èmi náà kò orúkọ ní kálukú náà kan sínú ìfilẹ̀ bí ẹ̀kọ́ ní àfíìsì jẹ́sì. Kẹ́mi Kóredé gbogbo àwọn tí mò ń sọ ìyàbọ̀lódé ìfẹ́ lójú ni wọ́n. Àwọn àwòrán dábì nìyẹn. Checking Zoom now. Kí lẹ fẹ́ kí yàrá rẹ̀ kí yà. Oní ìgbàláre bàbá Ìjẹ̀ṣà alàgbàṣà kékeré aláwọ̀ ọkọ̀ aláwọ̀ dídí tí ọwọ́ bàbá dábò. Èkó kọ́fà mú ní o. Báyọ̀ bàbá wàdà omi yínká Ìjẹ̀ṣà rẹ̀ kò mọ̀ bí wọ́n ṣe palàgbà ṣàkókò Ìjẹ̀ṣà rẹ̀ ṣàkókò fúnra omi yínká láàrin bàbá Ìjẹ̀ṣà ṣé ìṣòwò wàhálà ni mò ń gbàṣà. Ṣé mi ò gbowó ìsọnù? Ọba ńlá TV wọ́n gbé o. No refundable o. No refundable. No refundable o.
òfin ká bàbá Ìjẹ̀ṣà ìdíwú ó wọlé wá Ọ̀wúrà. ó kàn dákan jù kan lọ ní ó sì gbàgbọ́ jù kan ó sì gbàgbọ́ jù kan lọ ó sì gbàgbọ́ jù kan lọ. Ẹ jọ̀ọ́, àǹfààní wà fún wa láti wáyé yàrá mi sí. Àǹfààní wà fún wa láti wáyé yàrá mi sí. Ọ̀nà yà. Ókè. Òun rèé. Kí ló ṣẹlẹ̀? Kọ̀ọ̀kan ní àwọn. ó ṣàkóṣàkó Ọ̀nà. ẹ wo ṣàkóṣàkó adébáyọ̀ kìjà Ó yá fàájà. ó yá fàájà Fàájà. Fàájà. Ọ̀wúrà. Ọba Jọ́lọ̀ rẹ̀ jó ọ̀rọ̀ tó gbọ́dọ̀ kó ṣe. Débọ́lá. Ó máa pọ́kẹ́tì ọ̀kan ní. Ijó rè. Òṣè. Ijó tó ti ṣe òṣè. Ó yá fàájà. Àbí ìsìn ẹni ọlá ojú ọ̀rẹ́ mi jó Ìbàdàn. Ijó Ìbàdàn ló jó. Ijó Ìbàdàn ló òṣè. Báwo bá kọ́lé? Sàrámà tí o pèsè màlọ́. Àwọn èyí. Òṣè. àbí ìfẹ̀lẹ̀ ọ̀la ti gbé yẹ̀ sí ti gbé yẹ̀ sí òye ọ̀lẹ̀ báyìí ẹ báyìí lọ ìkọ́ dúró báyìí o ẹ dúró báyìí. ẹni bá ń di ẹ̀ á bá lọ ẹ̀jọ̀ wọn ní ìbọn. Nàìjíríà lẹ́kọ̀ọ́ tí mo kí lọ́tọ̀ gbà tó kí ọ̀ní Ajíbóyè Ògúngbè tí mo dá kí lọ́tọ̀. nígbà tí wọ́n ti kí lọ́tọ̀ kí mi kì í níjà ní kí. Aboyingo. I recognize you, Alihaja Olumide Àjọkẹ́ Adé. Ẹ̀wẹ̀ wà tó ṣáájẹ́ òní kú. Ojú náà ti mi. Pèrè láì sí ìkọ́rí bí ẹ̀rẹ́. pẹ̀lú ní fíìmù ni wọ́n lóye. Nàìjíríà owó ètò owó kú. Nàìjíríà wo ẹnu kúrò mẹ́ ẹ̀ jẹ̀rẹ̀ jẹ́ màmá pé èèyàn méjì papọ̀ ni. Kí ló ń ṣe ẹ̀? Owó wà lára ẹ̀ o. Gidi. Àjọkẹ́ mi Elizabeth. You are welcome to this beautiful occasion. iṣẹ́ ìjọba ní iṣẹ́ ẹranko. wọ́n náà sọ èdè fi kìyàwó ẹ̀. Kí ló fẹ́ kí lò? Sáwúsá ló fẹ́ kí lò? Sáwúsá. ó ti ẹ̀dí gbọ́dọ̀ lọ́wọ́ dá mi ní Yorùbá. tó bá yẹ kó Haúsá lọ́wọ́ dá mi Sáwúsá ni wọ́n fi kọ́ ni. Ẹ jọ olórí rẹ̀ dábìí fún mi dé fún Manchester abẹ́rẹ́ látọwọ́ ẹ̀jọ̀ tó lọ náà. Ilé gbogbo yóò ní dàrú láṣẹ Ọlọ́run ọba. Ayọ̀ tá a fi lé sí láàbìrì ibà. Bí a ṣe ń bá ètò bọ̀. ìṣẹ̀lẹ̀ ìjọ kan náà. Kí ló dé? Mọ́tò náà sẹ́ni 15 kúmẹ̀. èmi wá yọ ásídẹ̀ntì ní kú tèmi. Ọlọ́run ìjà ńlá kú. níjọ kú jọ kan náà. Báwo kúrò ra wa? ọ̀rọ̀ kúkọ́ ni mo ń sọ ẹ̀ ń dàgbà lọ́nu. Ìwọ kan kò kéré sí. iwájú là máa bá gbà Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àmì ìgbẹ́ máa wà ní tútù àdéhùn gbà mí. ìrùkẹ̀rù lè ròyìn. Inú Bíbélì ti sọ pé kó rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ sí mi. á rí fún mi bẹ́ẹ̀ torí pé mo rò wípé lágbọ́rọ̀ lọ àwọn aláwọ̀ àṣẹ lédè lẹ́yìn yìí. Àkòní mi ni o. Bí wọ́n bá ṣe lè ní àṣẹ o. ẹ jẹ́ kí mi ṣe. Òní mi ni. ojúṣe mi ni. Ó ní tó lè ṣe tó lè dùn mọ́ mi lójú. Ní ká jọ lọ. Ìyẹn ló lè dáa jù ìyẹn ní pé o. ọ̀rọ̀ tẹ́yìn máa ń gbọ́ lọ́wọ́ pé ó dàrí nà kó dojú àlá. ta ló túbọ̀ wá túbọ̀ ríra mọ́ ìkọ̀dé ọ̀kọ̀ọ̀kọ̀ òjò àbí kankan oníkálukú lọ́lọ́ ẹ̀ ni. Orí ayé Adéma la fẹ́ràn ara wa. Ṣé fẹ́ lélẹ́yìn? Kẹ́gbọ̀n lọ kábùrù máa lè tẹ̀lé. Ṣé fẹ́ lélẹ́yìn? Ọlọ́run àjárí morúkú nínú ẹbí kan náà kéèyàn méjì wá lọ. A kí gbogbo ẹ̀yin jọ̀mọ́ àtẹ̀wà níkàlẹ̀ lágbára Ọlọ́run ọba ojú òní tì yín. àfíìsì Dárẹ́tọ̀ ẹ̀ẹ́dẹ́ ọwọ́ oore kan ló máa ṣe fún mi. ṣọ́ọ̀tì ìgbé ó léèrè. Wọ́n ẹ̀fọ́ máa gbọ́ instead kò jẹ́ máa náà fún Adámi tó máa ń jó kò jẹ́ máa fún lówó pàtì tó bá ti di máikrófóònù ìyẹn ti kọ́ fà ìyẹn ti kọ́ fà. Dada fún àwọn tó bá fún alámàgbà. nígbà wo. à ń ṣe àwọn oṣù yẹn lórí ìdíje bí ó ní ìkànnà.
wọn sọ fún láti ṣẹ́jú lórí. lóyún. eléyìí ni kò lò eléyìí ni kò lò. Imagination, my president, national president Consumer Fans Club, Zahid Adewumi, imagination. Adewumi. Ó dẹ̀ mọ fún ó tún pọ̀ fọ̀. Báyìí, kòyókòyó ẹ tẹ̀síwájú. Ṣé ti kí Wumi Adébóyè tán? Ògún gbé wà lẹ́yìn ẹ̀ fò gbé sí. Mi mọ nǹkan tí Kẹ́mi kó lè dé ṣe méjì náà kọ́lùkọ́ ẹ̀. Ọmọ ọlọ́mọ Ògún ní. Wọ́n dẹ̀ ti kọ́ sí bí iná láti máa tó. Ókè, wọ́n lòun ní kọ́ọ̀dínétọ̀. Kọ́ọ̀dínétọ̀ ni Kẹ́mi kó lè dé ìgbé. Ọládẹ́gbé Ọ̀ṣunkọ́yà. Tó bá rí Báyọ̀ sẹ́ bí wọ́n àgbá ìlú òṣèré, ó ti jò gan-an. Bóyá best, àárín ọjọ́ mú ṣàṣàjẹ́ ti dé sẹ́. Kò lọ́gà Alhaja Fausat Balogun. Ìyá gbogbo wa ni. Màmá wa nìyẹn. Madam Ṣàjẹ́. Kò lọ́gà Ọlọ́run nìkan lọ́gà ẹ̀. Nàìjíríà ti wí ni. Gbogbo ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ jáde lẹ́nu. Kéde. Nàìjíríà ti kúrè. Kéde. Ìyàwó pàṣẹ. Àmìnà Dangote. Ìyàwó pàṣẹ tó ti yà Àmìnà Dangote. Wà wá fáà lórí mi o. Wà fáà lórí mi o. Ìjẹ. Ẹja dóbẹ̀. Ó yá. Ẹja dóbẹ̀ bóyá. Olúwo la máa bẹ síbẹ̀ yìí. Olùyà wà wò ni o. I see,
bàbá àwàdà omi ìgbà ìjọ sáré kò mọ bí wọ́n ṣe palàbà àdákété ìjọ sáré sàkété fúnra omi ìgbà láàrin bàbá àjẹsà ṣé ìṣòwò wàhálà ni mò ń gbà ṣá ṣé mi ò gbowó ìsọnù ọba ńlá tv wọ́n gbé o lórí fọ́ndébù o lórí fọ́ndébù lórí fọ́ndébù o bàbá àwàjà láàrin obìnrin kan bàbá àjẹsà ìdíwú ó wọlé wá o ọ̀húnrà ó kàn náà kan jù kan lọ ni ó sì gbà kan jù kan ó sì gbà kan jù kan lọ ó sì gbà kan jù kan lọ. ẹ jọ̀ọ́ àǹfààní wà fún wa láti wáyé yàrá mi sí àǹfààní wà fún wa láti wáyé yàrá mi sí. ọ̀nà yà ókè òun rèé kí ló ṣẹlẹ̀ kọ́ fún ní àwọn. mo ti ti wá ẹ̀padà níbẹ̀ láyọ̀ o a máa rí yín bá o èmi náà ní jọra mi lójú o ẹ ṣé mo dúpẹ́ o. àtẹ́wọ́ yìí náà. ẹ ṣe gbọ̀nà ti lọ kóyókóyó ẹ bá pe president ọmọbọ lókè. After speaking, National President of One Fans Club Worldwide, Comrade Saheed Adewume Imagination, to please come forward. Where is pétí à ìràwọ̀ yín ò ní wọ́ọ̀kù ó dá ẹgbẹ́ ṣe. ẹ ní kúkẹ́ tó kú àmì ògùn yín ò ní fi yín sílẹ̀ sáyé lọ. àmì ẹ̀kọ́. ó ti rí bẹ́ẹ̀ àtúbà yìí tolú òtítẹ̀ sọ́ni mọ́fìlì àwọn mọ́fìlì òní ti ẹbí ló ṣe ti yé àwọn mọ́fìlì àwọn mọ́fìlì. mo yá èdè ọ̀dọ́ yín lò ní ìgbàlẹ̀ bá ó ti ọ̀rẹ́ mi. mo ókè bọ́bí òsì ṣe kú náà. ẹ dìrẹ́tọ̀ ní kò mọ́ bí bọ́lá àti ọmọ tó kú. dìrẹ́tọ̀ ní ṣe oṣù mọ́fì máa bọ̀ mọ́fì máa bọ̀ mọ́fì máa bọ̀ ọ̀yà wa akọ ni wọ́n fi gòjì kú folúkẹ́rẹ́ abala máa bọ̀ kúrò ní kàlẹ́tọ̀ ni folúkẹ́rẹ́ abala máa bọ̀ Kasim wọn náà ṣe kú Kasim ó kì í ṣe kú má wọrí kò sí wàhálà tẹramọ sẹ ẹ lọ sọ wò fìlà kẹlẹrà fìlà láàrin oní ìdáhùn láàrin oní ìdáhùn àbọ̀ lókè láàrin pàbọ̀ bẹ̀ẹ̀ni ti wà bí àjọjú wọlé ni àjọjú wọlé ni mọ́fì kúrò ní àbí gáàsì olúwa mọ́fì kúrò ní àbí gáàsì wọ́n ní kẹ́ ẹ̀mú kan bẹ́ẹ̀. onígbọ́n ní àwọn ọgbà tí ó kù méjèèjì ni ẹ máa bọ̀ bí máa bọ̀ bí. Alhaji Kasim Afolayan excellent production your attention is needed ẹ máa bọ̀ lórí stage ẹ̀yàn lórí ọlọ́run. Alhaji Timola ẹ máa bọ̀ lókè ẹ̀jọ̀ lórí ọlọ́run ọba. Alhaji ti amínú. Timola. ẹ máa bọ̀ lókè ẹ̀jọ̀. àwa là ń ṣe bẹ̀yìn lẹ́ ń gbé kaná. National President Timbo, Comrade Saheed Adewume Imagination. Oh yeah, never know me. Kí ni imagination first lady kò tẹ̀lé wọn ẹjọ́ kò ní dá kí press tó máa dárí kí wọ́n máa bọ̀ lórí stage. Bàtẹ́rẹ́ bá dẹ̀. Gbogbo àwọn. Wàá gbà yìí. a ṣe máa ń sọ ní location yìí ó dẹ̀ ń dàbí ìgbà tí ọ̀rọ̀ yẹn tó ń ṣe mọ́ wa lára kẹ tó rí lù tó dá ní mọ́tò bíbá yìí lẹ́rìí àrùn but ẹ lọ sórí àwọn pété àbálògùn kankan wọ́n ti lo mọ́tò wọnú ara wọn ni àwọn mídé ń change mọ́tò ni àwọn regina ń change mọ́tò àwa kú ní kí ló wí ọ̀rẹ́ mi
bẹ́ẹ̀ ni àwọn mákẹ́tà náà ráìdì àwọn náà àwọn mákẹ́tà náà lọ́wọ́ àwọn mákẹ́tà láti ráìdì wọn tó bá jẹ́ pé tọmọ tó fà ní ọ̀rẹ́ mi tó bá jẹ́ tọmọ tó fà ní wọn lọ́wọ́ gba ọ̀rọ̀ ráìdì wọn àwọn gbàgbé. Asmafis International ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ mo láṣẹ láti pè yín pẹ̀lú tí mo gbé dání mo tún lo ẹ fún yín ẹ má bọ̀ sá. President ẹ jọ nítorí Ọlọ́run ọba ó ń ṣe gbogbo kúrú tó wà ní movie industry rẹ bẹ́ẹ̀ni àjùbá yìí lọ àwọn tó máa ń sọ pé ṣàkọtún ṣàkóṣì ìṣàkóṣàló máa ń kú ní gbogbo àwọn àwọn àníbà ìṣàkóṣàló kù ẹ gbàgbé àwọn afẹ́fẹ́ ṣe kankan tó rí sílẹ̀ fún wa níbi lẹ́nu tí èrè kú òfin ní sílọ̀rùn tá a máa ti ojú ayé ara wa tá a máa fi lérí ara wa àfọ́ọ̀sì yìí o tó bá confident fún yín tó rọ̀ yín lọ́rùn la fẹ́ kẹ́ pledge fún wa thank you ẹ bá fún ọ látẹ̀wọ́. tí mo jẹ́. Ṣọ́fíìsì ẹni ọlá ló sọ̀rọ̀ lọ́wọ́ ni. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ gan. Wọ́n máa ń sọ tí mo jẹ́ president Pasuma Fans Club Worldwide. Alábìrin tó kù fún wa. Ó dá kí ẹ máa ṣe àbẹ̀sí. It's not really okay for us to pledge what we cannot afford. When I'm out like this, occasionally I'm here on behalf of the club. So but I can see alive now today. So I want to talk with you attack. I want to know down. Ṣùgbọ́n ní agbára ti Ọlọ́run, ẹ̀mí kọ́ ni mo fẹ́ pledge. I'm not invited here aside from my kinship. I'm here as a body with the name of Pasuma Fans Club Worldwide. Ní agbára Ọlọ́run ní orúkọ Pasuma Fans Club Worldwide tí a ṣe gbẹ́ ẹni under 2 or 3 minutes, I need to communicate with my executive. Olórí tó bá jẹ́ dictatorship, ẹgbẹ́ ọ̀gbẹ́dà ló lórí. I don't promise, but I promise you surely bring something reasonable for the club. Thank you very much. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was